Aláròyé máa wí o. Èyí ni ìdí tí a fi kọ́kọ́ parọ́ pé kò sí ìdìtẹ̀-gbàjọba ní Nàìjíríà – Christopher Musa. Mínísítà ètò ààbò orílẹ̀-èdè yìí, ajagun-fẹ̀yìntì Christopher Musa, ti sọ ìdí tíléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ṣe kọ́kọ́ parọ́ fáwọn ará ìlú pé kò sóhun tó jọ pé àwọn ológun kan fẹ́ dìtẹ̀-gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu lọ́dún tó kọjá yìí. Ó ní ìdí táwọn ṣe sọ wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ ni wípé káwọn tó kópa pàtàkì nínú ìdìtẹ̀-gbàjọba ọ̀hún má bàa sálọ làwọn ṣe sọ bẹ́ẹ̀, nítorí pé àwọn ṣì ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ ni àwọn kò tí ì fìdí rẹ̀ múlẹ̀ dáadáa tó lásìkò náà. Ọjọ́ Àìkú Sunday ọjọ́ 1 oṣù kejì ọdún yìí ni mínísítà ọ̀hún sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Ó ní iléeṣẹ́ ológun kò gbọdọ̀ mú òfo, a gbọdọ̀ kọ́kọ́ ṣèwádìí dáadáa nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó tó di wípé a máa sọ wípé báyìí lọ̀rọ̀ náà ṣe jẹ́. Bá a bá ti sọ ọ́ nígbà náà, ìyẹn lásìkò tí awo ọ̀rọ̀ náà lu síta mọ́ wa lọ́wọ́, ó ṣeé ṣe kí àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ́wọ́ nínú ìwà náà ti sá lọ. A gbọdọ̀ ṣèwádìí dáadáa nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí a fìdí òótọ́ múlẹ̀ ni. Àwọn tí wọ́n ṣètò ìdìtẹ̀-gbàjọba náà mọ̀ wípé ohun táwọn ṣe kò dáa, àwa pàápàá gbọdọ̀ fi ọgbọ́n ṣe ohun gbogbo ni. Bá a bá ti lọ kéde nígbàrà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé, ó ṣeé ṣe kí a má rí àwọn tó kù mú. Ju gbogbo rẹ̀ lọ, a fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni àwọn kan fẹ́ dìtẹ̀-gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu ni àbí bẹ́ẹ̀ kọ́. Kí àwọn ológun tó ronú láti ṣe bẹ́ẹ̀ kì í ṣe ohun tó rọrùn rárá, kì í ṣe èrò ọjọ́ kan, bẹ́ẹ̀ ni kì í ṣe ti oṣù kan. Wọ́n gbọdọ̀ ní ohun tí wọ́n rí kí wọ́n tó sọ wípé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ náà. Ìdí rèé tí a ṣe kọ́kọ́ parọ́ wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá, pé àwọn kan fẹ́ dìtẹ̀-gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu. Bẹ́ ò bá gbàgbé, lópin oṣù kẹsàn-án ọdún tó kọjá yìí ni ìròyìn náà jáde pé àwọn ológun kan fẹ́ dìtẹ̀-gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu, ṣùgbọ́n lójú ẹsẹ̀ ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa sọ wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá. Nígbà tó máa fi di ọjọ́ 26 oṣù kìíní ọdún yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó jẹ́wọ́ pé lóòótọ́ làwọn kan fẹ́ dìtẹ̀-gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.